ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ la mà ní ká fi tó yín létí lórí ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ nílùú Tanzania tí àwọn ará Tanzania tí wọ́n fárígá tó ń sọ oríṣiríṣi sí ọmọ actress Ìyábọ̀ Òjó tó ṣẹ̀ ṣe wedding nílùú Tanzania. Ẹ jẹ́ ká lọ gbọ́ ohun tó ṣẹlẹ̀ gangan tó fẹ́ di pé ó fẹ́ máa di ìjà lọ́tún lọ́sì. Ẹ jẹ́ ká lọ gbọ́ ohun tó ṣẹlẹ̀. Tábàlẹ̀ tí ń gbẹ má gbàgbé kẹ́ bá wa subscribe, kẹ́ bá wa like, kẹ́ bá wa comment lórí page yìí kẹ́ lè máa rí àwọn update wa lọ́lọ́kan òjọ̀kan. Ẹ ṣeun. Ẹ̀yin tèmi ó tún ti zẹ̀ ò ṣe ti gbọ́ ipe àwọn in-law Priscilla àwọn ará Tanzania wọ́n ti ní kóhun àtọkọ ẹ̀ kí wọ́n yé ṣe content o kàn jẹ́ káwọn kọjú mọ́ ìjàgbara táwọn bá ìjọba wọn jà tí ìgbò ẹ̀jẹ̀ ń jí sí ẹ̀yin tèmi tẹ́ bá rántí dáadáa máa rántí pé kò tí ì ju bí ọjọ́ méjì sọ́jọ́ mẹ́ta lọ tí ex Juma Jux sì jáde tó ní òun ti move on òun ò fàlàyé mọ́ kàn máa drag òun mọ́ ṣe rántí yóò wá ẹ̀yin tèmi Tanzanian celebrity mi náà tún ti jáde ó tún ti fa rògbòdìyàn láàárọ̀ kùtùkùtù Saturday yìí o kí lòun wá sọ ṣẹ́rí àǹtí òun jẹ́ àjìjàgbara ní ìlú Tanzania torí mo kàn rẹ̀ farabalẹ̀ go through page ẹ̀ ni mo farabalẹ̀ go through page ẹ̀ mo bẹ̀rẹ̀ pé àwọn èèyàn tí wọ́n máa ń gbé ìjàngbara sórí gidi gan ni wọ́n wà lára àwọn tí wọ́n ń jàjàngbara ní ìlú Tanzania bó ṣe wá jí jáde láàárọ̀ ènìyàn ló bá wá bẹ Priscilla àtọkọ ẹ̀ ó ní gbogbo content tí wọ́n ṣe lórí social media yẹn àwọn fẹ́ kí wọ́n stop ẹ̀ for now ipá àwọn ò fẹ́ hate Priscilla ò kó má dàbí rẹ̀ jẹ́ write up náà hàn ẹ̀yin tèmi write up náà rè in fact àǹtí yìí kò kọ́ lẹ́nà o kò kọ́ ní shade àbí nǹkan kan ó kàn lẹ̀ tag Priscilla sórí ẹ̀ ni ó ní àwa ará Tanzania àtàjẹyìn lọ ẹ̀ a nífẹ̀ẹ́ ọmọbìnrin a nífẹ̀ẹ́ gan ó dẹ̀ dàbí ọmọ tó máa sweet gidi gan oníṣùgbọ́n sórí lọ́wọ́lọ́wọ́ tá a wà ní Tanzania yìí à ń jà fún right wa lọ́wọ́ ìjọ ìwà àtọkọ ẹ má post content for the next 5 months after the election wọ́n lè continue ó dà pé wọ́n dé election tó fẹ́ ṣe ní Tanzania oníṣòwò lẹ́yìn election yẹn wọ́n lè continue láti máa ṣe gbogbo tó bá ti wù wọ́n oníṣùgbọ́n for now kọ́ máa create content bó ti ń dàbí wípé ìjọba ló sanwó fún òun àtọkọ ẹ̀ láti máa distract àwọn ará Tanzania banga ẹ̀yin tèmi kò bá kí n sọ̀rọ̀ kékeré lady yìí sọ̀rọ̀ tí ó kéré mo ṣe ń sọ lọ ẹ̀yin tèmi àǹtí ń continue láti máa sọ ẹ̀yin tèmi àǹtí ìbánihẹn wípé òun mọ̀ pé Priscilla àtọkọ ẹ̀ ń lọ sí London ní next week so tó bá ti dé London ní next week yẹn kàn jọ kàn bá wọn dúró sínú hòtẹ́ẹ̀ wọn kàn má post fídíò kankan ó tún wá rán Priscilla sí ọkọ ẹ̀ ó ní kó bóun sọ fún ọkọ ẹ̀ kó sọ fún ọ̀rẹ́ ẹ̀ Diamond Platinum ó tàgì yẹn náà ó ní pé kàn jọ torí Ọlọ́run tí wọn bá ní dákún protest táwọn ń ṣe tí wọn lè bá wọn jàjàgbara kí wọn má tiẹ̀ kàn má post rárá fún for the next 5 months kàn fi àwọn lẹ̀ àwọn mọ̀ pé gbogbo privilege tí àwọn ìjọba yẹn ń gbé kalẹ̀ òun ni wọ́n ń jẹ so therefore wọn lè join àwọn láti protest àwọn ò dẹ̀ bá wọn jà sí ṣùgbọ́n kàn má post mọ́ ẹ̀yin tèmi oyin tó bá fẹ́ rẹ́rìn kan gba Nàìjíríà lọ banga ẹ̀yin tèmi àti ìmọ̀ àtẹ̀pí mọ́lẹ̀ ni tó kọ oríṣiríṣi sórí Instagram bí post yẹn ṣe go viral nìyẹn tó trend gidi gan Priscilla àfúnlẹ́sìn o ẹ mọ̀ pé kò ń ṣọmọ lọlé lọ gbèsè wà náà Yorùbá ní Nàìjíríà ni ó ní mímù kan ló fi fúnlẹ́sìn lórí story ẹ olóhùn ó ní kìí ṣe gbogbo ọ̀rọ̀ ló máa ń dá lóhùn ló máa ń fèsì sí ó ní I don't reply everything you say about me you know why because mo mọ̀ pé o idiot ni ẹ banga ẹ̀yin tèmi bóyá àǹtí tí wọ́n á jẹ́ àjàgbára yìí bóyá wọ́n máa wá reply Priscilla bóyá wọn ò ní reply Priscilla tó bá ṣe ń lọ bá máa ṣe kí ni màá wá gbé sí létí. mange sórí ẹ pé sa wo tó ń bá jájó orúkọ àtológbò ó wá lórí láyà òun ta sí àná wa our precious in-law and our precious sister are you whining Jesus sórí ẹ pé sórí yàn bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé kò tó fẹ́ dálé agbára ò lè ka mange awító ní òkè kí ló kọ sí page náà mange kimbasa kimala wo blogger ó ní kúdà àwọn ló ń gbé blog fún ẹ níbo ló ti ta ló fún ẹ certificate blogging you dey craze tó bá ta sí precious sister wa àti precious in-law wa ikú pa ẹ́ nìyẹn àwọn ògbádùn Naija o gbogbo wa wo ara gbogbo wa ò yá Naija gbogbo wa à ń lògùn so má ṣe nǹkan tó máa kó yà jẹ orí ìyá ẹ àwọn ní káwọn boys ìlú ẹ ṣe léṣe níbi tó wà yẹn tó bá tún ta sí wọn ikú ṣe kí ikú pa ẹ́ mange olùṣe alára gbígbẹ this is last one ẹ̀yin ará Tanzania ẹ wọnú mange yín ẹ wọnú ajá yín o kó má ṣìṣe lọ́dọ̀ ti wà o so àlà anyways fíìmù mi ṣì ń show lórí YouTube ìpaniláyà bully irú reason tá fi kọ bully náà rè irú torí àwọn mange tó máa kóyàn láyà jẹ tó máa kàn tá síyàn wọ́n lè kí wọ́n máa feel bad wọ́n máa ṣorí burúkú tó bí wọ́n kàn fẹ́ sọ̀rọ̀ olùṣe ọmọ àlè
ẹ wọ́n ọ̀nà ẹ o ẹni tẹ́ bá mọ̀ ẹ tàgẹ̀ sí fídíò yìí kó jẹ́ kí orí òun pé kó má ṣìṣe o ire o.